Àlàdé aláya tó lè gbénú ilé ńlá àlọ́ ti dára kò ní bá ìjẹmọ ọkùnrin akin tí wọ́n ṣiṣẹ́ akin bẹ́ẹ̀ lọ́rẹ̀ wà lọ́kùnrin bẹ́ẹ̀ lọ́dẹ adélé àsìmọ́ gbogbo abo kí wọ́n fi sọkọ Àlàdé ọmọ wọn níbẹ̀jù lẹ́kí mọ́ gbóhùn ẹnu mi ọmọ oníbẹ̀jù àgbè ọmọ onígi mẹ́ta rere o ọ̀kan sowó ọ̀kan sọmọ ọ̀kan sọ alárí bàbá aṣọ ọmọ òdúbọ̀tẹ̀ ọmọ káfọ́ wà káfọ́ ẹ̀jẹ̀ wà káwá fògèdègèdè ọwọ́ wa kọ̀délé ìṣẹ́rí mọ́. Àlàdé ọmọ balógun dòdò ń dáwà ọmọ sàlẹ̀ jẹ̀jẹ̀ bí ẹni òróbìnrin rí ọdá lójú bí ogún bí agbọ̀n ayé mọ̀ ń bẹ nínú ilé òun bàbá rẹ̀ ní pìtì mọ́mọ́ Àlàdé owó Àlàdé ọmọ mọ̀rẹ́yẹ mọ̀rọ́kọ̀ mọ̀rọ́kọ̀ tán ayé mọ̀ ti fò lọ Àlàdé nínú ilé òun bàbá rẹ̀ ni Àlàdé Olúwakẹ́mi mọ̀ rẹ́ o bàbá alájí ọ̀fíṣẹ́rì Màgódò ọ̀túnṣe ìwà gboyè dọ́tọ̀ níyì Àlàdé olóyè tó pọ̀ rẹpẹtẹ àní ọ̀nì rẹ̀ o ara rẹ̀ ó sì mọ́lẹ̀ ní Àlàdé Olúwakẹ́mi ọmọ Òdúbọ̀tẹ̀ Àlàdé mo tún kí àpòyè tuntun tí ń bọ̀ lọ́nà o ní Ilé Ifẹ̀ ọ̀dáyé ibi ojúmọ́ rẹ̀ ti mọ́ wá Àlàdé oyè amọ̀rí o Àlàdé ọlọ́rọ̀ ọmọkùnrin Àlàdé tí mo bá ròde àpọ́nlé o Àlàdé wọn mọ̀ pé ọbẹ̀ ológun ẹrú ọmọ onífọdù ọ̀tẹ̀tẹ̀ o onífọdù ọ̀tẹ̀tẹ̀ ọmọ afẹ́ jẹyànjá ọmọ àrígbá buwọ́ Àlàdé yọ sọ́dọ̀ gbogbo ọmọbìnrin yọwọ́ ọ̀sẹ̀ wọ́n pẹ́ tèmi ni ó mú tèmi ni ó gbà ẹni Àlàdé bá gbà tiẹ̀ lọ́sọ̀ríire Àlàdé ọmọ kìnìún funfun ọmọ kìnìún funfun ọmọ sọ̀rọ̀ gbáyì kìnìún funfun ọmọ ajíbáṣe ọmọ tẹ̀fínì wọlé ajé Àlàdé lé ọmọkùnrin gbẹ̀ngbẹ̀ng kìnìún òdòyè ọba lóde ládé o Àlàdé ọmọ owó lọ́wọ́ alájẹ lórí alájẹ lọ́wọ́ ọmọ rìngbẹ́ ńdẹ́kẹ́ kìnìún funfun ọmọ dáradẹ́ pọ̀n o kìnìún ọmọ jẹran mímì tó ń tẹ̀ ẹ̀jẹ̀ ọmọ akásọ̀ọ́lẹ̀ kẹrù ọbọ̀ lọ́sẹ̀ iwájú ọlọ́kọ̀ ọmọ ìṣòwò ẹ̀yìn ọlọ́kọ̀ àsìmọ́sẹ̀ èjìgbà lẹ̀kẹ̀ Àlàdé Olúwakẹ́mi ọmọ Òdúbọ̀tẹ̀ mọ́ gbẹ́sẹ̀ lọ ìnira Àlàdé